Ìrókò jẹ́ igi tí obìnrin òjòwú ń gbé nínú ẹ̀. A kàn lè ṣílẹ̀kùn rẹ̀. Ó kọjá alájá, ó kọjá àná rẹ̀, torí tó fẹ́ ṣọdún, ọlọ́wọ́ mi o. Dọ́là náà máa ń pariwo ẹ̀ lémi. Ọba ń ta, ó kọjú sí ìrókò. Wọlé sí níbẹ̀, òun Ṣọlábadé, obìnrin òjòwú. Ó dá ṣílẹ̀kùn jẹ́ kó ń rí ẹ̀, ó dẹ̀ ṣílẹ̀kùn. Àwọn èèyàn ẹ̀dà, ìdèdè wọn ti bùdá. Bọ́lọ́wà ṣe gbé báńtà bójú ẹ̀yìn, ó wò ó. Ẹ̀rù bà ó sá sẹ́yìn. Bọ̀ ẹ̀ má ti di ọlọ́wà ìbúrú. Òun ló padà di ìbẹ̀rù ọba lẹ́nu. Níṣẹ́ ọba náà ọlọ́wà lè dọ̀bálẹ̀ hàn. Bẹ́ẹ̀ ṣe jẹ́ ọlọ́wà ń sìn ẹ lè dọ̀bálẹ̀ fáwùjalẹ̀ tẹ́ bá dàfin. Ìjẹ̀bú ló láṣẹ, Ìjẹ̀bú ló lèpè. Ìgbà tó ń gbé ìrókò yẹn bọ̀ pẹ̀lú obìnrin òjòwú, gbogbo ibi tí wọ́n ń yà, tí wọ́n ń gbé ìrókò yẹn lẹ̀, tí wọ́n ń gbóbìnrin òjòwú lẹ̀, kò síbi tó dúró ń bẹ̀. Àfìgbà tó díjẹ̀bú dé nílà gbọ́dọ̀ kan lára máa gbẹ ni. Kódà bó bá jẹ́ omi tó bá fi kàn báyìí ẹ̀jẹ̀ ẹ̀ máa gbẹ ni. Bó jẹ́ ọtí tó bù sẹ́nu báyìí tó bá fẹ́ sí, ẹ̀jẹ̀ ń tọ̀ máa gbẹ lórí. Òun gangan lòrìṣà kan ṣoṣo tí ń bẹ nílùú Ìjẹ̀bú Òde. Tó bá dẹ̀ fẹ́ ṣe ọdún ẹ̀, tọkùnrin bá bóbìnrin sùn ní pé ó kọ̀sẹ̀ kan àdókùjọ́ mẹ́rin kan ṣọdún yẹn, kò ní lè dágbé o. Sowó tá a máa fi ṣọdún, wọ́n á stop ẹ̀. Àfi fóróró, àfi gbóyàn ń ta bí pararara ìgbóyàn. Ọ̀kadà ilẹ̀ gbọ́nrọ́gọ́dán. Tírélà ṣubú lu mọ́tò lẹ́sírẹ́sì. So àwọn nǹkan burúkú bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀. So ó dẹ̀ ti kọ́ wa, ó ti kọ́ èmi gan lọ́gbọ́n, èmi gan ò jẹ́ fojú di Èrèlú. Wá bójú ẹ̀ wá ní so ó dé ìwọ̀ náà tì ní lọ. Ẹnikẹ́ni rẹ̀ bá jẹ́ oyè ọlọ́wà yìí, ẹ gbọ́dọ̀ fojú rí òkú náà. Ìbọn bẹ ṣe wá ń lọ yìí, ẹnikẹ́ni tẹ bá pàdé lọ́nà àná pa. Nǹkan kí nǹkan tẹ bá pàdé ẹ pa. Ó kọjá alájá, ó kọjá àná rẹ̀, ó kú náà fẹ́lẹ̀ yẹ láti ṣe bẹ́ẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ balẹ̀. Kinní kan wà ní Ìjẹ̀bú tó jẹ́ pé nǹkan ìṣẹ̀ǹbáyé ni. Ohun ìṣẹ̀ǹbáyé yìí sì ti wà tipẹ́tipẹ́, ó sì nítàn tó bí. Àwọn bàbá wa sì sọ pé ẹni tó bá mojú ògún bàbá kó tó bí òwe o, wọ́n ní àwọn ló ń pa bìnírè. Ìdí nìyẹn tá fi wà pẹ̀lú bàbá wa kan ní Ìjẹ̀bú lónìí. Bàbá àgbáyé adalẹ́ fún wa sà. Kí ló dé tí wọ́n fi ń pè yín ní ọlọ́wà ìbẹ̀rù? Mo kí ẹ ní kí ọlá. Orúkọ tèmi ni High Chief Razak Adénẹyè Ọ̀ṣínòdì, di ọlọ́wà ìbẹ̀rù of Ìjẹ̀bú land. ẹ̀rẹ̀ ṣe fẹ́ máa rẹ̀ ooo kú máa dàáyé kú máa yà láàyè kú gẹ́gẹ́ yẹ fúnra olórí ẹ̀ṣà máa ọba rìnlẹ̀ mítìtì ó kú ní ọ̀sẹ̀. Orúkọ tèmi rí ẹ̀, ìdírí orúkọ yẹn fún mi jẹ́ ọlọ́wà ìbẹ̀rù dédé ẹmọ àgbáyé. Òun rí i pé òrìṣà kan wà ní Ìbù, òrìṣà èrè ń gbé nínú ìrókò. Wọ́n ń pè òrìṣà ẹni Ṣọlábadé, àpèjà rẹ̀ onígbìnrin rẹ̀ rí obìnrin òjòwú. ó kú ní ọ̀fẹ́ náà ó máa dàáyé máa dà láàyè. Obìnrin òjòwú èjẹ́ òrìṣà kan ìjẹ́fọ́ inú ìrókò ló mú un gbé. Ìgbà tí ọba ń ta ń bọ̀ láti Jàmọ̀, kó dé di ìrókò yẹn, kò fẹ́ kọjá èrò ọ̀nà kọjá, ó fẹ́ kọjá ìrókò ẹ̀rù wájú ṣọ̀nà dúdú, gbogbo ẹ̀ black. Ajẹ́fọ́ ilẹ̀ ti ṣú, ẹ jẹ́ ká lọ sùn ìwé. Ó padà sẹ́yìn, ìgbà tó máa débi tó ní káwọn sùn sí, ṣe níbẹ̀ tún dúdú, ṣe níbi tó ti ń bọ̀ ṣe nìyẹn tún mọ́. Ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, ó wá wò pé nǹkan ìyanu kan wà ládùúgbò yìí o. Kí mi ṣẹlẹ̀ ẹ ra bẹ́ẹ̀ ó yá, ó wá pé olúwo Ògì aláwọ̀ ọba Ògì dáfá. Ògì wá ní òrìṣà obìnrin kan wà nínú ìrókò yìí o, òrìṣà kan bẹ́ẹ̀ o, nǹkan tó fẹ́ ń kọ́ kò yé wọn o, ṣùgbọ́n òun mọ̀ pé òrìṣà yìí ló ń dènà. Ó gbòòrò gọ́ńdà, ọba ń ta kábíyèsí o. Ó kọjú sí ìrókò, ó kígbe mọ́, ta ló wà ń bẹ̀? Wọlé sí níbẹ̀, òun ni o. Wọlé sóhun wà, òun Ṣọlábadé, obìnrin òjòwú. Ìdẹ̀dẹ̀ kó dínà mọ́ mi, jẹ́ kí n rọ́nà kọjá tèmi.
yóò gbòòrò gọ́ńdà ó mọ́fà kíkan jẹ́ ìdárò ọwà wélé lọ ó lè lọ́bì kankan Nàìjíríà dey go no ọ̀ lọ́bì kan àjọ ń lọ ni ó ní ẹ̀ ó máa tẹ̀lé òun tí ó mọ ibi tóun lọ oníṣèbí ìlú ìyá ẹ bàbá tó bí ìyá ẹ ló ń wá lọ ìgbóná ló ń jà ń bẹ̀ yẹn òun máa tẹ̀lé ẹ àwọn òun lòun lọ sí tutù bẹ̀ báńtà bá pàṣẹ pé ó dáa jáde jẹ́ kóun rí ẹ o inú ìrókò ló wà o ìrókò náà ló wà ń ta ẹ̀ ibẹ̀ ló ń gbé ìyẹn obìnrin yẹn. bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti dòrìṣà ó dá sílẹ̀kùn jẹ́ kóun rí ẹ ó dẹ̀ sílẹ̀kùn àwọn èèyàn ẹ̀dà ìdèdè wọn ti bùdá bọ́dẹ̀ oníkálukú dẹ̀ ya dànù lọ mọ́ sá lọ náà gbọ́ wá ariwo rẹ̀ olúkálukú bùdá tí wọ́n kan lọ ó dà èbúrú bọ́dẹ̀ máa ṣe òṣìlẹ̀kùn ó dẹ̀ máa rí olùṣàmárò wa bá máa ti ṣe wọ́n ò máa tẹ̀lé ni bẹ́ẹ̀ dẹ̀ máa ṣe rìn iṣẹ́ máa gbé òun o gbé ẹ̀kẹ́ ó dáa kò burú tó bá jẹ́ onígbígbé pé bóyá wọ́n máa gbé ẹ bọ́ ṣe pé ọlọ́wà nìyẹn ṣẹ̀bẹ̀rù olúmúrókò. ó kò kú ní ọ̀fẹ́ náà ẹ̀rẹ̀ ṣó fẹ́ máa lẹ̀ bọ́n ṣe ní kọlọ́wà wá gbé nìyẹn kọlọ́wà ṣe gbé tó gbé sórí wọ́n gbèrú báńtà bùtù ẹ̀yìn ó wò ó ẹ̀rù bà ó sá sẹ́yìn ó ní wẹ̀ má ti di ọlọ́wà ìbúrú ọlọ́wà ìbù òrù èdè Ìjẹ̀bú ọlọ́wà wo ti di ìbúrú o òun ló padà di ìbẹ̀rù ọba lẹ́nu lọ́lọ́wà fi ń jẹ́ adúró dọ́ba lóhùn lórí ẹ̀ṣà ọlọ́wà lè dọ̀bálẹ̀ lè dọ̀bálẹ̀ ọba ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe wà ń sìn lè dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ ọlọ́wà ń sìn lè dọ̀bálẹ̀ fáwùjalẹ̀ tẹ́ bá dàfin bálẹ̀ yá fẹ́ kí kábíyèsí. ọlọ́wà lè dọ̀bálẹ̀ Àwùjalẹ̀ èsì ọba náà ọlọ́wà lè dọ̀bálẹ̀ ọ̀hún. Ọ̀ní ńkọ́. kò sí ọba náà ó máa yàmọ̀nà kò ní yàmọ̀nà wọ ibi tó wà ní. kò ní yàmọ̀nà wọ bẹ̀ ni. ọlọ́wà ò lè dọ̀bálẹ̀ fún Àwùjalẹ̀ kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba. kò lè dọ̀bálẹ̀ fún òfin. adúródọ́ba lọ́hùn lódò ẹ̀ṣà adúródọ́ba lóhùn lódò ẹ̀ṣà. ó kú ní ọ̀fẹ́ náà ó gágá yẹ. tó bá tásìkò tó wọn máa ṣọdún ọba ilẹ̀ ní ọlọ́wà máa ru òjòwú ọba máa ru adé ẹ̀ wọ́n máa jọ pàdéra wọn wọ́n máa jọ ṣa ètò fúnra orí ìdúró náà dẹ̀ ló máa jọ wà. omi ìgbé òòṣà ni mo jókòó tì lé ní. òrìṣà ni òrìṣà Ìjẹ̀bú obìnrin Òjòwú. obìnrin Òjòwú ìtàn igi ìrókò yìí wá ń kọ́. ìrókò tẹ wá ń wò yẹn òun lè dà rẹ̀ òun nìkan lè dà rẹ̀ láì jẹ́ fún ọmú yé rẹ̀ dání ó mú ọmọ ọdún rẹ̀ dání kọ́ bá ń gbọ́ fún ọmọ ọdún ìrókò obìnrin Òjòwú rẹ̀ ń jẹ́ wà rè ibẹ̀ òun rẹ̀ wà níbẹ̀ a kàn lè ṣílẹ̀kùn rẹ̀. ẹ má ṣí ó dà bàbá àjọṣepọ̀ ló wà láàrin igi yìí àtajá. àjọṣepọ̀ tó wà láàrin wọn long story ìtàn tó gùn ni ẹlòmíràn gbọ́ rí ẹlòmíràn gbọ́ òfégè rẹ̀ ló ń gbọ́ ẹlòmíràn gbọ́ ṣùgbọ́n a belief ajá jẹ́ nǹkan tí wọ́n fi ń bọ ìrókò tẹ bá wo ara ẹ̀ ń bẹ́ẹ̀ máa rájá ìrókò jẹ́ igi tí obìnrin Òjòwú ń gbé nínú ẹ̀ ní ìlú tí wọ́n ń pè ní Ìbù láyé ìgbàanì tí Olúìwà ń bọ̀ láti Òde tí wọ́n ń pè ní Wàdáì òun pẹ̀lú àkọ́bí ẹ̀ kan náà jọ ń bọ̀ obìnrin èrò pọ̀ lẹ́yìn ẹ̀ o àwọn ọmọ pọ̀ o nínú wọn ni Mowó nínú wọn ni Òkìyán Òlóló Mògbìrà Yémójì Yémulẹ̀ wọ́n pọ̀ Olúwẹ̀rí àwọn ọmọ Olúìwà ni wọ́n Olóló gbogbo wọn ọmọ Olúìwà ni wọ́n ìgbà tó wá délé Ifẹ̀ Olúìwà pẹ̀lú Odùduwà wọn ò gbédè ara wọn èdè ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń sọ ṣe mọ̀ pé láyé ìgbà yẹn lọ́lọ́run ti dààmú ọmọ ìyá méjì èdè míì náà máa jọ sọ ìgbà tó débẹ̀ yẹn ó pẹ́ nílé Ifẹ̀ even Ìjẹ̀bú ní àwọn sáìdì kan tó mú nílé Ifẹ̀ ìgbà tó máa kúrò ńbẹ̀ ó wá fa àkọ́bí ẹ̀ obìnrin ó wá fà fún Odùduwà àkọ́bí ẹ̀ yẹn ló wá bí ọmọ tí àkọ́bí ẹ̀ bí ni wọ́n ń pè ní Ògbòrògàndà
Ògbòrògàndà. Ògbòrògàndà tó bá máa tún pè kí Ìjẹ̀bú bá máa pè Ìjẹ̀bú á fọ́ Ògbòrògànídà. Ògbòrògànídà alágbára èèyàn tó jẹ́ pé kò sí àrà tí ó lè dá. So pàtó wá di pé ìjà dé láàrin àwọn ọmọ Odùduwà tó ní kálukú fẹ́ kúrò níbi tán wà tán fẹ́ pínyà níta Ìjàmọ̀. Ògbòrògàndà ó mú Gbòròwó dání tó jẹ́ ìyá ẹ̀. Odùduwà wọ́n gbé adé ńlá fún un. So wọ́n dẹ̀ fún ní ìgbà tán ó pẹran lẹ̀ ojú kòkòrò ẹran àṣẹ ẹran náà filẹ̀ fún òun ló ṣe jẹ́ pé Ìjẹ̀bú ló láṣẹ Ìjẹ̀bú ló lèpè kọ̀ǹfàmù èpè náwó Ìjẹ̀bú. Ìgbà tó máa kúrò ńbẹ̀ ó kúrò pẹ̀lú màmá ẹ̀ àtàwọn ọ̀wọ́ ọmọ ogun ẹ̀. Bíbọ̀ tó ń bọ̀ ó jagun kákàkiri ó jagun Ìsà ó jagun Ìgbò ó ṣàjagun kákàkiri kó tó di pé ó dé Ìbù. Ọmọọṣẹ́ ẹ̀ kan wà tí wọ́n ń pè ní Onípẹ̀ ìyẹn ti ṣíwájú ẹ̀ kọjá ní Ìbù yẹn fẹ́ máa sá lọ ṣùgbọ́n ìgbà tí yẹn náà dé Ìbù yẹn kò rọ́nà kọjá kó tó di pé Ọbàńtà fúnra rẹ̀ débẹ̀. Bàtà Ọbàńtà máa débẹ̀ náà kò rọ́nà kọjá ló fi pe Ògì aláwo ọba di bá a ṣe ń sọ̀rọ̀ ìdílé wọn ṣì wà. So kíyẹn fi dáfá tó fi sọ pé òrìṣà obìnrin ló wà nínú ẹ̀. Bàtó wá ní kán gbé òun tọ́lọ́wá fi rù wọ́n wá ní ìrókò yẹn wọn ò lè filẹ̀ o àfi kán gbé ìrókò yẹn náà. Ṣé mọ̀ àwọn àgbààgbà àtijọ́ igi ìrókò yẹn bí ọ̀pá tẹ fi ń rìkọ́dù ìlú ṣe máa rí lọ́wọ́ wọn bí ọ̀pá tí mo mú dání wọ́n kàn máa fa tu báyìí wọ́n dẹ̀ máa gbé nǹkan wọn lé ká. Ẹni tó ru ìrókò yẹn wọ ìlú Ìjẹ̀bú-Òde ni wọ́n ń pè ní Ajárí. Ìlú yẹn wà ní ìkọjá Ìmọ̀wó Ẹlẹ́ran. A máa yà sápá ọ̀tún báyìí tàbá ti ń bọ̀ láti Ìjẹ̀bú-Òde. Tó bá jẹ́ pé Ìbàdàn la ti ń bọ̀ a kàn máa yí roundabout yẹn lọ báyìí tá a máa lọ straight. Ìlú yẹn wà níwájú tẹ́ bá ti béèrè pé Ìjàrí wọ́n máa júwe ẹ̀ fún yín. Oríkì wọn mi ì mọ̀ délẹ̀délẹ̀ o ṣùgbọ́n ẹyọ kan oṣù tí mo mọ̀ nú ẹ̀ ni pé Ajárí ó gbé ewé oyè ó gbé. Ìgbà tó ń gbé ìrókò yẹn bọ̀ pẹ̀lú obìnrin ojú òun gbogbo ibi tí wọ́n ń yà tí wọ́n ń gbé ìrókò yẹn lẹ̀ tí wọ́n ń gbóbìnrin ojú òun lẹ̀ kò síbi tó dúró ń bẹ̀ àfìgbà tó dé Ìjẹ̀bú-Òde níbà ẹ̀. Wọ́n tiẹ̀ filẹ̀ sílùú kan tí wọ́n ń pè ní Ìdòkò ní Mùṣín bẹ̀ yẹn torí ibẹ̀ náà ti kọ́kọ́ dáná fóbìnrin ojú òun torí òrìṣà tẹ́ ń wò yìí iná ló ń yá kò mú ẹ̀jẹ̀. Iná ni. Iná ló ń yá o kò mú ẹ̀jẹ̀ o gbogbo nǹkan tó bá jẹ́ ẹlẹ́jẹ̀ dé wọ́n bá bẹ́ àjàpá fún ibi náà ló máa ti bẹ̀ pákó tó fi ń bẹ́ àjàpá ẹ̀ nìyẹn òun lẹ̀ ń wò yìí tó bá ti bẹ́ àjàpá yẹn nǹkan tó máa fi ń bọ ló wà lọ́wọ́ mi nǹkan tó wà lọ́wọ́ mi. Eléyìí mo ti ń wò tipẹ́ mo rò pé bangles ni. Bangles gan o nǹkan tó fi ń bọ ni o. Ọlọ́run má jàre láburú lọ́hùn ìlú wa ìjẹ́ kó tòrò ta fi ń ṣe nìyẹn. Àṣẹ gidi ẹ bá ń tún fi ṣàṣẹ fún gbogbo àwọn tó wò wá yìí náà kọ́nà wọn là gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tó ń wò ètò Katsina àti ṣúgà. Ètò Katsina àti ṣúgà káàkiri àgbáyé ojú yín má fọ́ o wọn ò ní fòkù yín ránṣẹ́ sílé o gbogbo yín pátá lẹ̀ máa rí ṣe o agbára ẹ̀dùnmá àlàáfíà ayọ̀ ìdùnnú orin máa bọ́ máa gbé náà ayé wọn o wẹ́ẹ̀ni rí dààmú o mo ṣe rí nìyẹn. wọ́n fi ń bọ kíní ọwọ́ mi torí ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ kan lára téèyàn bá lóun lè fi ẹ̀jẹ̀ kan lára máa ní kó káwọn fámílì ẹbí mẹ́rin dání ó dẹ̀ mú ọlọ́pàá méjì dání torí èmi ò ní jẹ́ káwọn ọlọ́pàá àti sójà wa náà mi kọ́ bá sọ pé ń tọ́ ń pààyàn máa ní kó múwèé kó kọ ìwé bóun lòun ọlọ́pàá sáìnì kí sójà sáìnì kí lọ́ọ̀yà kó sáìnì kó dẹ̀ fọwọ́ kan ẹ̀jẹ̀ báyìí kó fi kan lára ẹ̀jẹ̀ máa gbẹ lórí ìdúró bẹ́ẹ̀. pé ilẹ̀ ṣó fẹ́rẹ̀ máa yẹ. kò fẹ́ ẹ̀jẹ̀ ń tọ̀ yẹn máa gbẹ ni kódà bó bá jẹ́ omi tó bá fi kàn báyìí ẹ̀jẹ̀ yẹn máa gbẹ ni bó jẹ́ ọtí tó bù sẹ́nu báyìí tó bá fẹ́ sí ẹ̀jẹ̀ ń tọ̀ máa gbẹ lórí ìdúró.
òrìṣà tó mọ́ ni wọ́n máa ń gbé ni wọ́n ń gbé dání báyìí ni wọ́n ṣe máa ń gbé pé òrìṣà tó tóbi dáadáa ni a máa gbé yí gbogbo ìlú yìí gbogbo bí Ìjẹ̀bú-Òde ìṣètò látòkè délẹ̀ a máa gbé yí gbogbo ẹ̀ pátápátá òun gangan lòrìṣà kan ṣoṣo tí ń bẹ nílùú Ìjẹ̀bú-Òde òun lòrìṣà kan ṣoṣo tó jẹ́ òrìṣà ìlú Ìjẹ̀bú-Òde tó fi ń ṣètùtù gbogbo ìlú Ìjẹ̀bú-Òde. Mo tún repeat ẹ̀ mo tún sọ òrìṣà aláwà o Ògún wà o eégún wà o àgbò wà o jìgbó wà o gbogbo ẹ̀ wà ìgúnnú ìdílé oníkálukú nìyẹn. Ṣùgbọ́n òrìṣà tó jẹ́ ti ọba Àwùjalẹ̀ gangan tó fi ń ṣètùtù ìlú tó jẹ́ pé láì sáṣẹ Àwùjalẹ̀ ń bẹ láì sáṣẹ ìlú ń bẹ a gbọ́dọ̀ ṣe nǹkan kan bí ṣe jókòó yìí Àwùjalẹ̀ ránṣẹ́ pé ààfin mi rè wà níbẹ̀ ń gbọ́dọ̀ rí ẹ níbẹ̀ o èmi ni mo kọ́ o mi lè lo ìṣẹ́jú mẹ́ta nú ẹ̀. So ìgbà tán wá ń gbé bọ̀ tó dé Ìdókò tó dúró tán dáná fún bẹ́ẹ̀ ara tu everybody ìlú yẹn gan rojú ìlú ráyè wọ́n wá filẹ̀ bẹ́ẹ̀ wọ́n rò pé bóyá ibẹ̀ ló fẹ́ dúró sí ọba ń ta ti wá lọ́kàn pé àwọn máa bọ́ ń bẹ̀ ìgbà tó máa fi dé Ìjẹ̀bú-Òde níbi tó máa tó bó oṣù mẹ́ta àwọn ti Ìdókò ní Mùṣín lọ́hùn wọ́n ti ń wá wọn níjẹ̀bú Mùṣín wọ́n ṣàwà wọ́n wá dé Díròkò bíbáyìí dé odò Ẹ̀ṣà bíbáyìí màmá kan wà lódò Ẹ̀ṣà ń bí ń gbà yẹn tó jẹ́ ìyá ńlá tèmi tí wọ́n ń pè ní Erelú Àbíyè àkọ́kọ́ Erelú Ìjẹ̀bú tó fi ọkọ Ẹ̀ṣà pè náà èmi gangan tí mo jókòó yìí ni mo jẹ́ àròlé ẹ̀ òun náà l'Erelú kan ṣoṣo náà tó dẹ́kọ̀ kì í ṣe pé Erelú yẹn pé méjì òun náà l'Erelú yẹn tó dẹ́kọ̀ tó débàdàn tó dégbà tó dáwò òun l'Erelú tó travel kákàkiri tó lọ kákàkiri kó tó bá fìdí jókòó sí bíbáyìí Erelú yẹn náà wá bá orúkọ Erelú yẹn ń jẹ́ Òtúfolúkẹ́ ìgbà tán wá débí òun náà wá bá lórí ìjókòó wọ́n wá rán Olísà pẹ̀lú Màrè bàtà àwọn pípù yẹn wá pé òrìṣà tẹ gbé wá ń kọ́ ó ti ń da ìlú àwọn rú o ìlú ti fẹ́ bàjẹ́ tán àwọn èèyàn ti fẹ́ kú tán lù o wọ́n bá ní kí Olísà pẹ̀lú Màrè kán lọ gbé wá wọ́n bá lọ ìyẹn ni Olísà fi ń jẹ́ Ògún ìjà ọgọ ẹrù ìlú orù lámúrẹ̀ èèwọ̀ nọrùn kí ló ń pè ní lámúrẹ̀ obìnrin òjò táwọn èèyàn dẹ̀ máa ń kì í nísìnyí pé orù pásítà lè kú sọfẹ́ ó ṣe kinní kan orù lámúrẹ̀ èèwọ̀ nọrùn ọgọ ẹrù ìlú Olísà Ògún ìjà ọgọ ẹrù ìlú ṣìdèrè Olísà àwọn lépè ní Ògún ìjà o Olísà Ìjẹ̀bú-Òde nìkan ló Ògún ìjà o wọ́n kàn lè ya oríkì yẹn lò ẹni tó sì kejì ẹ̀ ni wọ́n ń pè ní Màrè yẹn ni oríkì ẹ̀ ń jẹ́ àpèránṣẹ́ ìtajà náà tó padà wá di ọba so àwọn náà lọ gbé wá wọ́n pè é wọ́n sà wọ́n bá sọ̀rọ̀ so ìgbà tó wá tó time pé Ògbòrògàn nídà fẹ́ máa lọ sí ààfin láti lè lọ jókòó sórí àléfà bàbá tó bí ìyá ẹ̀ torí ìgbà tí wọ́n ń bọ̀ tán dé Ọ̀ṣun ṣe lodò Ọ̀ṣun kún Gbòròwó ló wá na ẹsẹ̀ ló fi ṣe afárá fún wọn fún gbogbo àwọn ọmọ ogun Ọbàntà tán fi kọjá ìgbà tí wọ́n máa fi kọjá tán màmá yẹn ti kú so wọ́n wá sí sẹ́gbẹ̀ẹ́ odò ńbẹ̀ ọmọ ẹ̀ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni tó máa fóun tóun máa fi máa ṣe ìrántí ẹ̀ níbi tóun lọ lọ́dọ̀ bàbá tó bí ẹ̀ ó wá yọ ẹ̀dán ńlá kan jáde ẹ̀dán ẹ̀ wà lọ́ṣùn bẹ́ẹ̀ ní Ìsókùn bíbáyìí wọ́n wá ní kán gbé ìrókò yọ ó ti fìdí múlẹ̀ ìdíròkò ti múlẹ̀ ó ti jókòó pa gbogbo ibi tán dẹ̀ ń gbé dé Ìmúṣin wọ́n gbélé irọ́ Ìmúṣin tẹ́ ń wò yẹn ibi tán gbin ìṣin sí yẹn Àkọ́bí Ọbàntà ló kú tán sí síbẹ̀ o òun ni ó fi ọ̀pá ìṣin ọwọ́ ẹ̀ ló fi dólẹ̀ síbẹ̀ wọ́n á béèrè wọ́n wá ní kó Ògì dáfá Ògì wá dá Ifá Ògì ní àwọn òrìṣà yìí sọ pé bí làwọn máa dúró sí o ó dáa kí wọ́n fi máa bọ́ wọ́n sọ gbogbo nǹkan tó máa fi bọ́ ìjàpá ọtí obì orógbó atare iṣu epo ẹmu gbogbo ẹ̀ wọ́n ṣàkà gbogbo ẹ̀ lẹ̀ kò sájánú wọ́n wá jọ ṣàdéhùn pé Erelú ìwọ ni kò jẹ́ olórí gbogbo àwọn ìtókù kan dúró tì ẹ́ so wọ́n máa jẹ́ bí abọ́ rẹ̀ Erelú òun lobìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ ọlọ́wà wọ́n wá sọ fún pé òrìṣà yín kọ́ kán máa gbé wá pàdé òun nítorò nǹkan kán fi máa ṣe ètùtù gbogbo ìlú òun náà máa gbé kákàkiri ó ní ìkòkò kan tó máa gbé dání
wọ́n máa ṣe gbogbo iṣẹ́ sínú ẹ̀ tó ń pè ní ẹ̀rọ. Ìgbóná ń bá ìlú Ìjẹ̀bú-Òde jà ń gbà yẹn gidi gan. Lẹ́yìn tí omi ṣí lọ ìgbóná pọ̀ gan, ìlú gan ti fẹ́ẹ̀ run tán nígbà yẹn. So omi ẹ̀rọ yẹn òun náà máa gbé tẹ̀lé òjò, òun náà wá ń wọ́n káàkiri. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ibi tí wọ́n ti wá ń ṣe ọdún yẹn lọ́wọ́ toríjọ́ mẹ́ta náà fi máa ń ṣe wọ́n wá fẹ́ lọ jó fún ọba f'Awùjalẹ̀. Àwùjalẹ̀ ti múra ó ti wá Ìrẹ̀lú náà ti múra wọ́n ti mú lọ. Ọmọ Ìrẹ̀lú kan wá ń rọbí ńlé, ọmọ yẹn wá jáde láyé wọ́n wá jẹ́ sọ fún un. Ìgbà tó wá dé Ìtòrò tó ti wá jó fọ́ba wọ́n ti ṣá ètò pẹ̀lú ọba tó ti ṣe gbogbo ẹ̀, wọ́n wá mú aṣọ pupa wọ́n wá so mọ́ lára wọ́n wá kọrin fún pé ọmọ yẹn ń jẹ́ Òwú. Wọ́n wá ní Òwú o Olèlè, Òwú o Lárèbè, Òwú ìbágbajá ìbágbàgbò káfípa rẹ̀, Òwú o Olèlè, Òwú ìbágbẹ̀lẹ́dẹ̀ káfípa rẹ̀, Òwú o gbèrú, Òwú o Olèlè, Òwú o Lárèbè, Òwú o Olèlè. Bí Ìrẹ̀lú ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ó wá bujú ẹ̀ ó wá ní ẹ̀wọ̀n ìlàrí wọ́n dẹ̀ ṣe ń retó èmi ọmọ mi dẹ̀ jáde náyé wọ́n dẹ̀ sọ mi kí n ra kúrò nílé tó òun fún bínú o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ẹ lọ sòkú rẹ̀ ṣùgbọ́n ó dé ìwọ̀ náà tì ní lọ o ẹnikẹ́ni rẹ̀ bá jẹ́ oyè ọlọ́wà yìí ẹ gbọ́dọ̀ fojú rí òkú mọ́ ìbáàjókù rẹ o ìbáàjókù yé rẹ o ìbáàjókù bá rẹ o ìbáàṣetọ́ ọmọ rẹ o kò gbọ́dọ̀ fojú kan òkú mọ́ láyé ó dẹ̀ di èèwọ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá ń lọ yìí ẹnikẹ́ni tẹ bá pàdé lọ́nà ànàpá nǹkan kí nǹkan tẹ bá pàdé ẹ pa ẹ lọ fi yárùkọ ṣùgbọ́n lọ́dọọdún lòun máa sunkún ọmọ òun f'Awùjalẹ̀ ìyẹn náà ń pè ní ìsòwú ẹ̀ là ń ṣe gbẹ̀yìn tí wọ́n ń pè ní ìsùnkún owú so bíbọ̀ tó ń bọ̀ tó ń na everybody bọ̀ tó ń na ẹgbà yìí bọ̀ nǹkan tó máa pàdé the first thing tó máa kọ́kọ́ pàdé òun lajá ṣe ló já ajá ọkọ ẹ̀ wọ́n pa ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́ bọ̀ nìyẹn wọ́n ṣe fún yàrá kò báwọn ọkọ ẹ̀ ṣe rí pé ajá òun máa ràn pọ̀ yéè ó lè rí ìyá ẹ̀ ó lè ró wà ó lè dọ́là náà máa ń pariwo ẹ̀ lémi ẹ gbọ́ tọmọ kékeré kan sọ̀rọ̀ mi báyìí lẹ́ẹ̀kan. ó gbájà alájà ó gbájà náà rẹ̀ ó fẹ́ ṣọdún ọlọ́wà ni olè. orin yẹn náà máa ké ìjọ kìíní tá a máa yíde tá a máa rìn dé òru a máa rìn títí ilẹ̀ máa fi mọ́ títí di àárọ̀ a máa kúrò nílé bóyá aago mẹ́jọ lálẹ́ a máa yí gbogbo Ìjẹ̀bú-Òde kò tún sóríṣà kan tó ń ṣerú ẹ̀ yàtọ̀ sí obìnrin Òjòwú nìkan náà. bàbá máa gbọ́ ajá tó ń lò yẹn ṣán máa ń rà ní. irọ́ o àṣẹ ọba ni o àṣẹ Àwùjalẹ̀ ni o wọ́n ń ra o. Àwùjalẹ̀ ló máa mú wá. ó tí o rárá o Àwùjalẹ̀ máa ja ara rẹ ni o àṣẹ pé ẹni ajá tí àṣẹ ti gùn láti ayé báyé ayé gbọ́ngbọ́n lẹ́sìn bí ilẹ̀ ní sọ yẹ ọdún wáyé ní àṣẹ ti wà ńlẹ̀ pé ajá tí wọ́n bá ti so máa rò mọ́ lọ́rùn pípa ni tó bá di pé a fẹ́ bẹ̀rẹ̀ ọdún
a máa ṣe àìsùnmọ́jú tó ń pè ní wẹ̀sù. Tá bá ti wẹ̀sù yẹn àwọn boys á ti wà, tó bá di láàárọ̀ nìkan bá go 4 ìdájí a ti ṣe announcement lọ káàkiri pé kóníkálùkù ńkọ́ kó so màrìwò máa já ẹ̀ lọ́rùn o. Ajá tó ń bá so màrìwò mọ́ lọ́rùn ńkọ́ àwọn olójú nǹkan wọn máa pa ọ́, wọn máa jáde láago 4 yẹn. Tó bá jáde láago 4 yẹn ẹni ajá tí wọ́n bá pàdé tí ò bá sí màrìwò lọ́rùn ẹ̀ àbí aṣọ àbí ṣéènì tí ò bá ti sí lọ́rùn ẹ̀ máa pa. tán bá jáde tán bá rí. Ajá tán bá máa pa ní ọdún 4 àbọ̀dún 5 sígbà táwa yìí, ìgbà tí kòrónà wà, àwọn á ní ká má wulẹ̀ ṣe wàhálà débi tá máa kákàkiri pé ká rajá, bá dẹ̀ ní òkè ká lọ rajá. Ajá tí a rà, ajá tí wọ́n máa fi yároko, ṣe lajá yẹn dídí jà ó jáde fúnra rẹ̀, ó dẹ̀ wá bá ajá yẹn oríta ní roundabout Òyìngbò lọ́hùn roundabout ọ̀hún yẹn ó dẹ̀ wá bá ń bẹ̀, wọ́n dẹ̀ lé kò dẹ̀ jẹ́ lọ àfìgbà tán pa. Òun náà mú wá ajá ti bí yẹn tára yẹn ṣe náà gbé lọ o, ṣe náà lọ jẹ o, wọ́n lọ jẹ nǹkan wọn ni wọ́n ní rárá ajá tí ó jù wú rè. ìdàbọ̀rọ̀ ajá yẹn ṣe jẹ́. Ó máa jáde fúnra rẹ̀ kán so màrìwò mọ́ lọ́rùn, ó máa já oní nǹkan yẹn máa fojú rí báyìí. Láyé àtijọ́ tó bá pajá nílé ẹ̀ ó máa mú ọtí obì owó ó máa fún wọn torí pé ogún ọdún sígbà yẹn ìgbóná ò ní wọ̀ bẹ́ẹ̀. So kò wáyé àwọn ẹlòmíì tó bá pajá wọn ẹlòmíì wọn á lọ yàdá wọn á lọ yọgi wọn á lọ yọ kíní bàtàn bá dẹ̀ ti gbọ́ pa Àwùjalẹ̀ ni ó máa rọ̀ lára wọn. Ẹni tí ó jẹ́ aláṣẹ igi gangan ìyẹn ìrókò yẹn pẹ̀lú obìnrin ojú òun l'Àwùjalẹ̀ ọba wa, òun gangan láláṣẹ, òun gangan là ń bọ fún. Tá bá ti fẹ́ bẹ̀rẹ̀ ọdún Àwùjalẹ̀ ló máa kọ́kọ́ bọ malẹ̀, kólísà tó bọ, tólísà bá bọ malẹ̀ tán ó ṣe máa kan èmi, ó dẹ̀ lè jẹ́ mi ni máa kọ́kọ́ bọ k'Àwùjalẹ̀ tó bọ kó tó wá kan olísà, àwa mẹ́ta náà nìyẹn. So tá bá dẹ̀ ti bọ́ tán Àwùjalẹ̀ náà la máa ṣàdúrà fún. Tá bá ti wá dé Ìtòrò a máa jọ wọ́bì kan a máa bọrí fọ́ba ńbẹ̀. So tá bá ti wá bọrí fún so òun gangan la máa ṣàdúrà fún. Lílọ tí wọ́n ní kán lọ sin òkú ọmọ Erelu tó ń jẹ́ Owú pé kán lọ sin òkú ẹ̀, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá pàdé lọ́nà kan máa nà wọ́n, ṣùgbọ́n nínà tán bá nà ra wọn fódìdí ijọ́ 4 àbíjọ́ 5 yẹn àbíjọ́ 3 kò ní dùn wọn o. Bó bá jẹ́ iná tẹ́ bá bọ́ síbẹ̀ ìgbà tó bá gbẹ́gbá lé yín gbàrà ó máa dùn yín, ṣùgbọ́n tó bá gbé kejì lé yín tó bá máa dijọ́ 3 apá ojú ibẹ̀ ó máa parẹ́. Ṣùgbọ́n tó bá di lọ́la tí èèyàn bá nà wọ́n wọ́n lè lagi mọ́ lórí o. Ṣùgbọ́n kí ló dé tẹ́ máa ń tanná lásìkò ọdún yìí? Ẹ̀gútàn yẹn jẹ́ oúnjẹ obìnrin òjòwú. Obìnrin òjòwú jẹ́ òrìṣà tó jẹ́ pé iná ló ń yá, iná náà máa ń dà fún. Tẹ́ bá wá gbé òjòwú jáde a máa gbé ní gbogbo ìlú yìí pátá látàárọ̀ títí di aago 1 sáago 2 ọ̀sán ká tó wá lọ sí Lagos garage níbi tí àṣẹ ọba ń ta táṣẹ Àwùjalẹ̀ kan tó wà. A máa lọ síbẹ̀, a máa lọ yí roundabout yẹn lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ìgbà tá bá wà níta yẹn igi tá ń pè lẹ́gùtàn yẹn a máa gun tó máa pọ̀ gan-an. So igi yẹn la máa tanná sí. Ṣe rí èéfín igi yẹn ló máa fi sí obìnrin òjòwú tán máa gbé lọ níwájú ẹ̀ báyìí tí èéfín yẹn máa fi sí. Tí iná yẹn bá kú láàrin wákàtí 2 tí igi yẹn tán tanná sí àwọn tó gbé ò ní lè rìn o, wọn ò ní lè rìn o, ó máa jókòó palẹ̀ wọn lápá ni, wọ́n máa wọ̀ dílẹ̀ ni. Ṣùgbọ́n tó bá tanná sí nísìnyí tó bá tún pariwo lé bí ó fẹ́rẹ̀ malẹ̀ ó kú ọ̀fẹ́ ó ìgbẹ́gẹ́ yẹ̀lú ó máa tún fúyẹ́ fún wọn láti gbé. So ìdí tán fi ń tanná fún nìyẹn. Iná lòun yá kò ń jẹ̀jẹ̀ kò ń jẹpo kò ń jẹyọ̀. Iná yẹn tó bá dáná yẹn fún ó máa fúyẹ́. Tó bá dẹ̀ fẹ́ ṣe ọdún ẹ̀ tọkùnrin bá bóbìnrin sùn ní pé ó kọ̀sẹ̀ kan àbí ó kújọ́ 4 kan ṣọdún yẹn kò ní lè dágbé o. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kò ní lè gbé lè dàgbé obìnrin òjò. Ó gbọ́dọ̀ ṣera, ọlọ́wà ò gbọ́dọ̀ sún mọ́bìnrin fóṣù 3 gbáko
mẹ́ta ni tọdún yẹn gàbàdáyà bá ti ń bọ̀. tó bá ti di December kò gbọ́dọ̀ sún mọ́bìnrin mọ́ títí ṣé March di lẹ máa ń ṣe? March first week of the March kò gbọ́dọ̀ sún mọ́bìnrin mọ́. àwọn tán dúró yìí àwọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti bí February first day of the February títí dijọ́ yẹn. òṣà ńlá ni o. so tó bá sún mọ́bìnrin orílẹ̀ máa fọ́ ń tọ̀ nǹkan tó dìpọ̀ máa bẹ̀rẹ̀ kò ní rójú ráyè débẹ̀ kò ní lè gbé tó bá dẹ̀ gbélé lọ́wọ́ tó bá dẹ̀ sún mọ́ wọn tó bá gbélé lọ́wọ́ kò ní lè rìn ṣe ló máa wọ́ọ̀dì lẹ̀ ẹgbẹ́ àwọn tí ò wọ́ọ̀dì lẹ̀ àwọn yẹn náà máa kì mọ́lẹ̀ tó máa lọ bí òkò bí ẹyẹ ṣùgbọ́n àwọn tó ti ṣe kinní yẹn. kódà bàbá ojú obìnrin tá à ń sọ yìí àǹfààní wo ló wá ń ṣe fún ìlú àǹfààní wo ló ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan. obìnrin òjòwú jẹ́ òrìṣà tí a fi ń ṣètùtù ìlú Ìjẹ̀bú Òde àwa náà dẹ̀ mọ̀ àfẹni tó bá fẹ́ parọ́ nílùú Ìjẹ̀bú Òde ló kù ní ilé sọ o àwọn ẹlẹ́sìn kejì wọ́n lè máa bú wa o kan sọ pé kò sí nǹkan tó Òjòwú ṣe láàrin ìlú o kò sí nǹkan tí kinní kan ṣe o ṣùgbọ́n àwọn aráàlú mọ̀ pé Òjòwú ṣiṣẹ́ èmi ṣe kinní kan lẹ́yìn nígbà tí mo dórí oyè èmi àti àbúrò mi yẹn àjọjà ó jẹ́ Ìjẹ̀bú Òde local government chairman ó hùwà kan tí ò dá sí mi àti parí ẹ̀ o àti parí àti dọmọ ìyá o kò síjà mọ́ o mo kàn fẹ́ fi sọ bí ìtàn ni o so mo wá kọ lẹ́tà láti béèrè owó kó wá jẹ́ fún mi kò síbi tí máa ti rówó fi ṣọdún mi ò lówó mi ò ní nǹkan kan gbogbo tọ́lọ́run lèmi Ọlọ́run náà kó bò mí láṣìírí kó jẹ́ kí n máa rí nǹkan jẹ nǹkan tó wà lára mi aṣọ tẹ́ ń wò lára mi wọ́n rà fún mi ni ọdún tá a ṣe yìí náà yìí rà fún mi mo á ní kò sí owó tá a máa fi ṣọdún mo á stop ẹ̀ mi ò wá jẹ́ ṣe ọdún yẹn ìyẹn ní 2009 èmi fúnra mi mo bá blame ara mi o pé tó bá jẹ́ pé mo mọ̀ ni màá yá owó ó wá bíbá yìí ó dé dìrókò mẹ́ ó bọ́lẹ̀ èmi ni mo rí wọn tí mo sáré pàdé wọn pé bàbá kíde kó fà ọlọ́wà ìrèmíṣẹ́lẹ̀ ń Ìjẹ̀bú Òde dẹ́ ti pọ̀ ju o ìrèmíṣẹ́lẹ̀ ti pọ̀ ju o ṣé wàá lọ́ọ́ máa dáná rójò òun náà yìí accident yìí pọ̀ ju o ìwé pọ̀ ju o kò pẹ́ tán lọ. níṣẹ́ ni bàbá yẹn dókítà ni bàbá yẹn ní kí n jọ pé òun béèrè ẹnìkan tó sọ pé ó ń jọ lọ́wọ́ wọn á lé mi ní ló wá ní pé ẹjọ́ sáà pé òun ṣèwádìí nǹkan kan pé kò ṣẹlẹ̀ rí níjẹ̀bú Òde pé músìsì ti pọ̀ jù pé àwọn ọmọ wẹ́wẹ́ pọ̀ ní bíbá ìtàn síkì pé ọ̀pọ̀ ju wọn dẹ̀ ní nǹkan ń ṣẹlẹ̀ sí ara mi gbọ́n bàbá yẹn ní òun dẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ nílùú yìí tí nǹkan yìí fi ń ṣẹlẹ̀ wọ́n sọ pé òrìṣà kan náà gbé jáde ìtàn bàdẹ̀ ti gbóríṣà yẹn pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn ibi tó ti ń bá mi sọ̀rọ̀ àfi fóróró àfi gbóyàn níta ń bì pararara ìgbóyàn ọ̀kadà ilẹ̀ gbọ́nrangandan ó wá dorí ọmọ àdúgbò wa tó jẹ́ ọmọ àdúgbò ó gun ọ̀kadà láti inú ilé epo ń bẹ̀ yẹn àfi fóróró ibi tá a ti ń ṣàyè tó ń bẹ̀ yẹn àfi gbà ló bá larí mọ́kúta ń bẹ̀ mo ló dojú ẹ̀ bá ṣe wá síbi tá a bẹ̀rẹ̀ sí ní dáná nìyẹn o kò ṣeé gbé jáde mọ́ oṣù ẹ̀ ti kọjá bàtà dáná fojú òwú bó di níbi ìjọ bíi 5 ọ̀sẹ̀ kan accident yẹn ń lọlẹ̀ díẹ̀díẹ̀ o tá a bá kọ̀ tá a bá ṣe ọdún kan wà àgbójòwú dé Lagos garage lọ́dún yẹn kan tó ṣẹlẹ̀ lọ́dún yẹn ò dáa tírélà ṣubú lu mọ́tò lẹ́sírẹ́sì so àwọn nǹkan burúkú bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀ so ó dẹ̀ ti kọ́ wa ó ti kọ́ èmi gan lọ́gbọ́n èmi gan ò jẹ́ fojú di bí ṣe jókòó yìí máa ń tọrọ owó ni máa ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn máa kọ lẹ́tà ẹlòmíì máa lọ bá máa tọrọ ẹlòmíì máa pè wọ́n lórí fóònù máa ń pẹ́ ẹlòmíì kò ní dá mi lóhùn o máa ń bẹ́ ẹlòmíì sọ̀rọ̀ lórí WhatsApp wọn ò ní ṣe àwọn tó dẹ̀ lẹ́tọ̀ọ́ láti pé kán ṣe fún wa wọn ò ní ṣe so local government wọ́n kàn máa fún wa lówó díẹ̀ so gbogbo àwọn ibi tó yẹ ká ti gbowó àwọn ẹlòmíì lé ní ibi ló ń pa kinní kan èlò ló fẹ́ fi ṣọdún náà ó kọjá pé kọ́kàn gbójú òru ni a ná more than 2 million naira. ẹ bá fẹ́ ṣọdún yìí. bẹ́ẹ̀ ni aṣọ tó wà lára mi 200 and something thousand ni completed ẹni máa wọ̀ pẹ̀lẹ́ ìwé at everything tí lè máa dá dé sórí. tá a bá ti ń ṣiṣẹ́ yẹn lọ ìkòkò tí mo lá máa ń gbé dání àwórì náà máa ń pè é tá a bá gbé àwórì yẹn dání tá a bá ń wọ́n omi yẹn lẹ̀ lọ àwórì tẹ́ ń wò yẹn òun nìkan roughly bí 200,000 la fi ṣe
gbogbo ìlú tó máa wà nú ẹ̀ àwọn èèyàn máa fún àwọn òdì lówó kí náà máa ní kẹ́ ṣe. wọ́n sílé wọn. wọ́n máa tẹ́wọ́ báyìí wọ́n máa fi para ṣẹ́rí igi ẹ̀gúntàn iná yẹn wọ́n máa ní kán ṣẹlẹ̀ bá ṣe máa ṣe káàkiri gbogbo ìlú nìyẹn àwọn tó mọ̀ wọ́n máa fún wa lówó ẹlòmíì tí ẹ̀ máa dìdí ẹlòmíì máa ń garanti àwọn ẹlòmíì tó jẹ́ pé owó gidi náà máa fún mi owó gidi náà máa fáwọn òdì wọ́n mọ̀ pé iṣẹ́ ńlá ni a máa rìn láti alẹ́ títí mọ́jú di àárọ̀ títí dago 2 ọ̀sán ká tó padà wálé torí bàbá ti sọ pé ká má máa dalẹ́ níta mọ́ torí a máa tún lọ jáwọ́rọ̀ so tó bá ti di bí aago 1 àbí aago 2 a máa padà wálé so tá bá kọ̀ tá bá ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn o. ẹ̀yin olólùfẹ́ ti Bíọ́lá Adékúnlé orúkọ mi ò yí padà Abíọ́lá Adékúnlé lórúkọ tèmi tí mo jẹ́ òṣèré onítíátà mo fẹ́ gbé yín débì kan mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ǹjẹ́ ti gbọ́ nípa Àlàní Nightingale ní YouTube wọ́n ń kọ orin tó máa kọ́ ni lọ́gbọ́n tí èèyàn dẹ̀ máa sọ̀ dí kẹ̀kẹ́ sí tẹ́ ẹ bá tí ì gbọ́ ẹ sáré lọ sí YouTube ń sìn kẹ́ ẹ tẹ Àlàní Nightingale tẹ́ ẹ bá ti tẹ̀ tán kẹ́ ẹ wá subscribe kẹ́ ẹ wá gbọ́ ogun àwọn orin tí wọ́n ń kọ tẹ́ bá dẹ̀ ṣe ń gbọ́ orin yẹn náà ẹ máa kọ́mẹ̀ǹtì sí nítorí pé mi ò kí ń gbórin mi o tálàní Nightingale bá ti sọnù sí mi níbàdí kò jọ́ mi ò kí ń gbọ́ wọn ẹ wá mọ̀ nǹkan tẹ́ ẹ tún máa ṣe tẹ́ bá tún wá kúrò ńbẹ̀ ẹ lọ sí Instagram ẹ lọ bá mi follow Àlàní Nightingale lórí Instagram tẹ́ bá ti wá ṣe gbogbo yẹn ẹ máa jẹ́ k'Àlàní máa sọ̀lù sí yín níbàdí kẹ́dẹ̀ máa comment ẹ ṣẹ́gun ẹ̀yin tèmi and make sure you share ẹ share link wọn náà kò ní bàjẹ́ fún mi níwá yín tí Àlàní Nightingale ló lè ṣe kó pọ̀ kẹ́. àǹfààní wo ni òjò obìnrin tẹ̀ ń sọ yìí ní fún ẹnì kankan àbí ìlú lásán ló wà fún. gbogbo èèyàn ló wà fún àǹfààní tó dẹ̀ ní ni pé obìnrin òjòwú jẹ́ òrìṣà tó jẹ́ pé elétí gbàròyé ni òrìṣà abiyẹmọ ni kò sí ohun tẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ o tí ò ní ṣe o fẹ́ forúkọ bu èèyàn kan láṣìírí is now senator ọdún tó kọjá yìí oníkà má bínú wọn ò fẹ́ jẹ́ káwọn náwó fún wa ní 500 ṣe ló ṣeré wá láti lóyìnbó tó gbọ́ pé wọ́n fẹ́ ṣọdún ó ń pè èèyàn ń jẹ̀bóde ń bíbà tó ń sọ fún un pé tó bá ti fẹ́ ṣọdún yẹn o ó pe òun o òun fẹ́ wálé o òun náà fẹ́ wá wòran aṣẹ́wó kan ń dà náà mú kò ríyàwó fẹ́ kò rọ́mọ bí ó dẹ̀ ti ń lọ sí age of 30 kìíní kan gbà yẹn ló bá wálé ọmọbìnrin yẹn náà lára àwọn ọmọ ẹlẹ́ṣin jẹ̀bóde tó jẹ́ ọlọ́mọ balógun mi wà ní dárúkọ balógun tó jẹ́ òun náà máa gbọ́ báyìí ó máa rẹ́rìn ni torí ó sọ pé ẹ máa dárúkọ mólótì ní ìfẹ́ nǹkan so òun náà wálé èmi ò mọ̀ wọ́n òun ò sọ fẹ́mi pé London lòun ti wálé ó kàn lóun fẹ́ ṣàdúrà mo dẹ̀ ní kó ṣàdúrà lọkùnrin náà dé nìyẹn náà lóun fẹ́ ṣàdúrà wọ́n bá jọ ń jà bíbà yìí bí wọ́n sì jọ tira wọn pé òun ló máa kọ́kọ́ débẹ̀ ń bá dẹ̀ ní kí ló dé ṣe mọ́ra yín rí ni òun ò mọ̀ obìnrin stubborn ó dẹ̀ ń tì ń ó dẹ̀ ń ṣe kinní kan kí ló jọ ń ṣe ó dà ẹ̀yin méjèèjì ẹjọ́ bó síbẹ̀ ẹjọ́ ṣàdúrà wọn ò pariwo sọ̀rọ̀ o wọ́n jọ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ni lọ́ba tún jọ dìde lẹ́ẹ̀kan náà ṣé ẹjọ́ wá ni àwọn láwọn òjò wà àwọn òjò ṣe kinní kan ló ṣàtúnjọ bẹ̀rẹ̀ gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú wọ́n á ní àwọn àpè ìkan náà dì pé ẹ lọ́wọ́ àwọn rabíyàn ṣé kìí ṣe pé wọ́n ń jà olótù ni fi wọ́n lẹ̀jà rè wá jẹ́ pé wọ́n ń jà kó máa bára wọn jà kò dáa o kéèyàn nu obìnrin o nǹkan kan ìgbà tèmi dẹ̀ máa jáde èmi kàn dẹ̀ rí wọn lẹ́yìn bíbá ẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ adẹ̀jáde arìndé òru àjọ rìn mo rí i pé ọkùnrin yẹn mọ́tò ló gbé wá mo wá dúró mo wá lọ́ba mo ní ìwọ ló wá ṣàdúrà lẹ́ẹ̀kan ní ẹ̀ ọ̀gbẹ́ni má tẹ̀lé wa o ló bá ní àbàbá ìjọ kí ló ń ṣe mo ní ló bá mú 1000 ló múlẹ̀ fi èmi ò gba 1000 o mo wo gidi fèmí owó ni mo ná ló bá ní bàbá ìwẹ́ ẹ̀dẹ̀ ti róhùn náà kí nìkan ìwé o ṣáàdẹ̀ fún mi ní 20,000 so n bá tún róhùn wúmà yẹn náà lady yẹn n bá rí nínú mọ́tò mi ní ṣé mọ́tò níwọ náà gbé wa lónìí ẹ̀ ìkàlẹ̀ yín pípù yìí o ló bá ní bàbá àwọn ti mí nǹkan àwọn máa náwó fún yín nǹkan kan ìgbà o ìyẹn náà fún mi 20,000 mo ní èmi wá ṣe mistake ní kí ni mistake tí mo ṣe mo ní ṣé ìwà àtọkọ ìṣẹ́jọ́ rò pé ẹ máa jọ fún mi 20,000 ló bá kú sẹ́rìn ó tán o àṣẹ wọn ò mọra rí wọn ò ríra rí ọmọ Ìjẹ̀bú-Òde jọ ni wọn labádẹ́ rìn dé òru lọ
adé a lọ sóko wọ́rọ̀ adé gbàtà wa ń bọ̀ láti ìsòkò Òwu níjọ́ kẹta tí máa débẹ̀ yẹn wọ́n kàn dá mi dúró síbẹ̀ yẹn wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní ná owó gidi àwọn méjèèjì. wàláhì tàláhì wọ́n wá jọ ń pariwo wọ́n ti ṣábíà sára wọ́n wá jọ ń pariwo wọ́n ń jó níwájú mi gan wọ́n ní kàn gbélùlẹ̀ wọ́n lùlù fún wọn wọ́n ń jó èmi náà ń bá wọn jó so wọ́n wá yà nídìí ìrókò yẹn a gbọ́dọ̀ yà ń bẹ̀ a máa ṣàdúrà fún Àwùjalẹ̀ pé àbọ̀rẹ́ o ọdún rẹ̀ ń bọ̀ kó ṣojú dídẹ ní nǹkan kan gbà o wọ́n bá débẹ̀ náà bá jọ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọn síta o wọ́n kàn jọ fọwọ́ tì wọ́n jọ sọ wọ́n ṣe gbogbo ẹ̀ a dẹ̀ máa ń ṣàìsùn lálẹ́ mọ́jú títí lè máa fi mọ́ náà bá gbé bẹ́ǹchì sẹ́yìn àwọn náà sọ fúnra ara wọn èmi kọ́ o náà bá gbé bẹ́ǹchì sẹ́yìn bẹ́ẹ̀ náà bá jọ sùn lé náà bá jọ jókòó lé orí bẹ́ǹchì ẹ̀ṣá náà ti ṣeré. ibẹ̀ náà ti dẹ́ dòdò pẹ̀lú ẹyin rárá wọn kan jẹun. gbà tó dọdún tó tọ́ ilé ìsan bá dé. ìyàwó náà ló kọ́kọ́ pe ọkọ ló sọ olóhùn ló kọ́kọ́ pe òun pé òun má ti lóyún kóun sọ pé níbo làwọn ti mọ̀ra rí wọn ò mọ̀ ẹ́ o níbo ló ti lóyún ní àwọn táwọn jọ pàdé nílé ọdún obìnrin òjò òun pàdé ẹ lóòótọ́ ṣùgbọ́n òun pẹ̀lú òjò ṣeré òun ti mutí ṣé èèyàn ni kìnnìkan olóhùn wáṣẹ wàá rántí pé àdúrà tóun ṣe òótọ́ máa ó ní bó ṣe sáré pè padà nìyẹn pé ń gbọ́ báwo ni lágbájá bó ṣe dọmọ nìyẹn. àtọ́ máa bí mo ń ṣe ló jẹ́ bìjì. obìnrin méjì. ọkùnrin kan obìnrin kan. so òṣàyẹn náà tún máa ń pèsè ọmọ. bó ṣe dá wọn lóhùn nìyẹn àwọn ọmọ tí mò ń wí ní ọdún tó kọjá wọ́n wálé lọ́dún yìí ọkùnrin nínú wọn òun pẹ̀lú ọmọ mi wọ́n jọ fẹ́ gbajà ń tà bẹ́ẹ̀. ẹnì kọ̀ọ̀kan lòrìṣà yẹn ń ṣiṣẹ́ fún ẹlòmíì nǹkan tí mi gbọ́ ló máa lọ tọrọ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì kò tiẹ̀ ní dé mi lóhùn àwọn tó gbé ló máa lọ bá bọ̀dá ẹjọ́ mo fẹ́ bá sọ̀rọ̀ wọ́n máa fún wọn lówó tó máa súnmọ́ tó bá dẹ̀dọ̀dún tó ń bọ̀ ṣe ni dẹ̀ máa rí wọn bí tán máa gbé ṣínàkùn tán máa mówó tán máa ṣe gbogbo ẹ̀. tó bá ṣọdún yẹn nìkan làwọn èèyàn máa ń tọrọ ń bẹ̀. kì í ṣe tọdún nìkan ẹlòmíì ń dúró sẹ́yìn bí báyìí níta wọ́n á yíra sẹ́yìn yìí níta wọ́n á fọwọ́ kan ògiri yẹn wọ́n á fọwọ́ gba báyìí láwọn tó mọ̀ pé ibẹ̀ ló wà wọ́n á ṣàdúrà wọ́n á tọrọ nǹkan àwọn ẹlòmíì díròkó yẹn náà máa lọ wọ́n máa ti lọ tọrọ. ọ̀pọ̀ ló ń wò wá báyìí bàbá tí ó jọmọ Ìjẹ̀bú tàbáwọn ẹlòmíì tí wọ́n ń fẹ́ ìrànlọ́wọ́ yín nípasẹ̀ ohun tẹ́ ti ń sọ látàárọ̀ ṣẹ́ẹ̀ṣì láǹfààní àti fi gíyẹn náà wá díẹ̀. ààrẹ ẹ máa dé dirẹ ẹ máa dé dirẹ. àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín nọ́mbà yìí gbogbo àwọn tó ń wà káàkiri. dédé ẹwọn ọmọ Ìjẹ̀bú àti Yorùbá àti dédé ọmọ Odùduwà àti dédé ẹwọn ti ìlú òyìnbó ti Amẹ́ríkà Chinese dédé wọn pátápátá ẹ mú báírò wọn o nọ́mbà mi rèé o èmi Ọlọ́wà Ìbẹ̀rù 070 69 54 19 23 070 69 54 19 23 òun náà ni WhatsApp number mi. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pé wọ́n sì ní ẹ ti gbọ́ yẹn. mo tún fẹ́ fún àwọn èèyàn ní àrídájú kan ẹni bá fẹ́ ṣe ìdánwò fún obìnrin òjòwú tó bá jẹ́ ẹni tínú ẹ̀ mọ́ o tó bá ní nǹkan kan tó bá ń dùn lọ́kàn tó bá ti fẹ́ sùn lálẹ́ kó dá orúkọ ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó sọ pé Ṣọlábadé obìnrin òjòwú Ṣọlábadé obìnrin òjòwú Ṣọlábadé obìnrin òjòwú nǹkan báyìí tó ń dùn mí lọ́kàn yìí mo fẹ́ kó bá mi ṣe tó bá mi ṣe á ṣe nǹkan báyìí ṣùgbọ́n tó bá ṣe fún ẹ tó ò bá ṣe nǹkan yẹn á bàjẹ́ o èèwọ̀ ẹ̀ nìyẹn o kódà bó jẹ́ ẹ̀ márùn bó jẹ́ ẹ̀ mẹ́fà bó jẹ́ ẹ̀ méje ló lè ṣe tó rántí tó ṣe léraléra tọkàn ẹ̀ dẹ̀ mọ̀ tó bá ti dárúkọ ẹ̀ ìka àárín ló máa nà ìka yìí ọwọ́ rẹ̀ ìka yìí òun ló máa nà wàá mú kejì náà wàá nà báyìí wàá ṣe báyìí Ṣọlábadé ṣe rí i pé sánmọ̀ ni mo nà sí obìnrin òjòwú
Ṣọlábadé obìnrin Òjòwú, Ṣọlábadé obìnrin Òjòwú, èmi Ọlọ́wà Ìbẹ̀rù, mò ń fẹ́ ipò níbi iṣẹ́ wa. Ipò tó ń pín yìí tó ń gbé fò mí lọ́dún tó kọjá, mi ì fẹ́ kó fò mí lọ́dún yìí, mo fẹ́ kán fún mi ní tèmi lọ́dún yìí ní kíákíá ní wéréwéré kó tó mi lọ. Tó bá ṣe fún mi nǹkan báyìí à ṣe àfiránṣẹ́ sí wọn lé, kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀, àṣẹ ń ti Èdùmàrè, àṣẹ báyìí. Tó bá ti fọwọ́ ẹ̀ kan ẹnu, tó bá tó ẹnu ẹ̀ la, ó máa dàbí iyọ̀, ó máa dàbí iyọ̀ kó tó sùn lálẹ́. Ìjọ́ tí èèyàn bá ṣe yẹn kò gbọ́dọ̀ sún mọ́bìnrin. Ó lè má sùn mọ́bìnrin o. Tó bá jọ́sẹ̀ kan ló fẹ́ fi ṣe bí 7 days, ó lè má sùn mọ́bìnrin rárá káṣẹ yẹn kó lè ṣẹ. Tó bá dẹ̀ di obìnrin náà, ó lè má sùn mọ́kùnrin káṣẹ yẹn kó lè ṣẹ. Ibi tí òrìṣà yẹn wà rèé, obìnrin Òjòwú. Ibi báyìí la máa ń gbé sí. Ibi tí wọ́n ti máa ń múra fún lọ́dọọdún rèé. Tó bá ti fẹ́ dírẹ́sì ẹ̀, ibi ìnà máa gbé wọ̀. Ìlù tí wọ́n máa ń lù fún lọ́dọọdún rèé, àgbá, ọmọ àràn, so àwọn òdì ìyàrá wọn rèé. Ọlọ́wà ò gbọ́dọ̀ fọ umbrella borí, Òjòwú gan ò gbọ́dọ̀ gba umbrella lórí. Tójò bá ń rọ̀, wọ́n bá ń gbé lọ, òjò ò nípa kò ní pẹ́ni tó gbé, ṣùgbọ́n ìtẹ́ bá tẹ̀lé òjò máa pa yín, èmi gan òjò nípa mi. Yes ma. Ọlọ́wà olè ó bájá alájá, ó bájá àná ẹ̀ torí kó fẹ́ ṣọdún. Ọlọ́wà olè ó bájá alájá, ó bájá àná rẹ̀ torí kó fẹ́ ṣọdún. Ọlọ́wà olè ó bájá alájá, ó bájá àná rẹ̀ torí kó fẹ́ ṣọdún. Ọlọ́wà olè ó. Ìrókò yẹn rèé, amú ẹ nìyẹn, ojú àmú ẹ nìyẹn, òun la gbókùtà sí ẹ, ojú àmú ẹ nìyẹn. Ibẹ̀ náà máa ń kó gbogbo nǹkan tí ó yá gbé padà. Èmi ò lè wo bẹ̀, ẹ̀yin lè wo, èmi ò lè wo bẹ̀. Ìrókò yẹn nìyẹn. Tó bá ti dàgbà báyìí, tó bá ti ń lọ, ó lè lọ, ó lè máa lọ, ó máa mú ọmọ ẹ̀, ó máa múlẹ̀, ọmọ ẹ̀ rè. Ọmọ ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n bó ṣe wà yìí, tẹ báyìí kò kàn ṣe fàdáṣà ni, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí nǹkan tá a bá fẹ́ ṣe nǹkan, bó jẹ́ ládà bó jẹ́ kí n tó bá bá gbà mí tára ẹ̀ bá bó báyìí, igi ó tutù, igi tútù ni. Ṣùgbọ́n ìgbà tó ti pààrọ̀ ara ẹ̀ lẹ́ báyìí, ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún wa. Ajá nìyí, ajá tá a lò lọ́dún yìí nìyí. Ajá ilé ìná sọ pé ṣe ló sáré tẹ̀lé wọn. Tọ́lá gímọ báyìí ti gíbà, ó tún sá padà, ó tún padà wá, ó fẹ́ fò fún èèyàn kan, wọ́n ṣe mú fún nìyẹn, wọ́n ti pa nìyẹn. Wọ́n bá ti pa ṣẹ́mọ̀ Lagos garage, tó bá jẹ́ pé ibẹ̀ náà ti pa, wọ́n máa wọ bọ̀, wọ́n máa sokùn mọ́, wọ́n máa fà bọ̀ nílẹ̀, wọ́n máa fà bọ̀ nílẹ̀ títí wọ́n máa fi wọ débí báyìí. Òun náà oṣù tí obìnrin Òjòwú wà tó ń gbé inú ẹ̀ rí, obìnrin Òjòwú inú ẹ̀ náà ti gbé òrìṣà ńlá ni. Mo ti lọ Mọ́kà ní 1991, ìgbà yẹn mò ń ṣe driver, mò ń bọ́gà mi Abdul-Jabbar mò ń bá iṣẹ́ ńgbà yẹn, Jabaru kan náà ní my 12, èmi ni senior driver, èmi ni baba Fatima, èmi ni senior driver, tí mo jẹ́ àbúrò ìyá Mọ́ríyá ìyálé ẹ̀, èmi ni mo jẹ́ bẹ́ẹ̀, so ìyẹn Shehu Jabaru, ìyálé ẹ̀ dẹ̀ ti ṣaláìsí nísìn, òun náà ti gbéṣẹ́. Eléyìí àkókò nílé ìjọ ọba ni, ìjọ ọba. Ìrókò yìí nísìn ni ọba ò gbọ́dọ̀ rí.
Àwùjalẹ̀ ò gbọ́dọ̀ rí ìrókò yìí ò gbọ́dọ̀ rí tó bá ti mú dé bíbáyìí ní táìmù pé ó fẹ́ joyè tó bá ti ṣàìtò fún wọ́n ti ṣe gbogbo ẹ̀ kò tún gbọ́dọ̀ fojú kan igi yìí mọ́ ó dẹ̀ tún di kò ní lè wá sádùúgbò yìí kò ní gbàdúgbò yìí kọjá ibi tó bá ti rí igi yìí lọ́ọ̀kan kò ní débẹ̀ tó bá dẹ̀ máa débẹ̀ kẹ́ ló máa faṣọ borí tó bá gbogbo ẹni tẹ́ bá fẹ́ pè mí máa kọ́kọ́ ṣe àdúrà kan pé wọ Ọlọ́run ẹ̀yin òṣì ìrókò òṣì obìnrin òjò mò ń bẹ̀ ẹ́ ní wákàtí gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ń wò mí pátápátá ìdílé yín ò ní gbóná o ọ̀dẹ̀dẹ̀ yín ò ní gbóná o gbogbo ẹ̀yin olólùfẹ́ Katsina Tea Sugar gbogbo yín ní àgbáyé lágbàáyé wọ́n má fòkù yín ránṣẹ́ sílé kí gbogbo yín kẹ́ máa rí ṣe kí gbogbo yín kẹ́ máa rí ná kẹ́ máa rí lò kẹ́ máa rí dààmú kẹ́ máa rí wàhálà kọ́ má fòkù ọmọ yín ránṣẹ́ lé o kí gbogbo yín kẹ́ rówó ná o kẹ́ rówó lò orí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o oye ohun tó ń dùn yín lọ́kàn ọ̀rọ̀ tó ń dùn kò dùn kòrò nínú gbogbo igbó ní dùn oye ohun tó ń dùn yín lọ́kàn pátápátá kó máa dùn ẹlẹ́dàá yín kẹlẹ́dàá yín kó máa ṣe fún yín orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o àṣẹ ń tèdùmàrè àṣẹ ń tèdùmàrè àṣẹ ń tèdùmàrè orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ tó nọ́mbà tẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ òun ni 070 69 54 19 23 Ọlọ́run á wà pẹ̀lú wa o. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.